bí ikú bá ń gbowó àbá fún lówó, bí ikú bá ń gbàgbò àbá ràgbò funfun àbá rà fún ikú o. ṣùgbọ́n ikú rèé kì í gbowó bẹ́ẹ̀ ni kì í gbòbì. ikú apolówó apatálíkà apẹni tó ní apẹni tí ò ní. ikú ti mú baálẹ̀ Yẹmí Ògúnyẹmí tí ń ṣe baálẹ̀ Olúyọ̀lé àti agbègbè rẹ̀ tí wọ́n tún jẹ́ àgbọ̀jẹ̀ agbóhùnsáfẹ́fẹ́ wọ́n ti jáde láyé báyìí o. gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ tí ó tún jẹ́ baálẹ̀ agbègbè Olúyọ̀lé nílẹ̀ Ìbàdàn olóyè Yẹmí Ògúnyẹmí mà ti jáde láyé o. ọjọ́ ìṣẹ́gun Tuesday tí ń ṣe ọjọ́ kẹfà oṣù karùn-ún ó ní olókìkí agbóhùnsáfẹ́fẹ́ náà ó mà ló má rèwàlẹ̀ àṣà lẹ́yìn àìlera oṣù mélòó kan. ọ̀kan lára àwọn ọmọ olóògbé DSP Wálé Ògúnyẹmí mà fìdí ìròyìn náà múlẹ̀ pé oṣù mélòó kan sẹ́yìn ó ní olóyè Ògúnyẹmí mà ti ń ṣe àìsàn. ó ní gbogbo agbára làwọn mà sá láti dóòlà ẹ̀mí bàbá náà. ó ní àmọ́ bàbá padà jáde láyé nílé ìwòsàn. Wálé Ògúnyẹmí ní àmọ́ àìsàn ló ṣe é wò a kò rí ti ọlọ́jọ́ ṣe o. nínú ìgbìyànjú wọn láti dóòlà ẹ̀mí rẹ̀ ó sì ní ọlọ́jọ́ ti dé bá o ní ilé ìwòsàn UCH tó ń bẹ nílùú Ìbàdàn. DSP Ògúnyẹmí ní abiyamọ tòótọ́ tó nífẹ̀ẹ́ ọmọ ó ní bàbá wa o. ó sì kó gbogbo ẹbí àti aráàlú mọ́ra èèyàn takuntakun àti èèyàn dáadáa ní bàbá wa. kí Ọlọ́run fi oríjì wọ́n a ó ṣe àfẹ́rí wọn lọ́pọ̀lọpọ̀. látìgbà tí ìròyìn ìpapòdà baálẹ̀ Yẹmí Ògúnyẹmí náà tó ti lu síta ní ọ̀kan òjọ̀kan àríwísí mà ti ń wáyé o lórí ìtàkùn ayélujára. ọ̀pọ̀ àwọn olólùfẹ́ wọn olóṣìn fi àwòrán wọn léde tí wọ́n sì ń kọ oríṣiríṣi ọ̀rọ̀ ìbánikẹ́dùn. lára wọn ni Adémọ́lá Babalọ́lá tí ó jẹ́ alága ẹgbẹ́ akọ̀ròyìn NUJ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ní gbogbo ọjọ́ 16 oṣù kejì ọdún ni olóyè Ògúnyẹmí máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí. ṣáájú ọ̀rọ̀ oyè jíjẹ iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti atọ́kùn ètò gan-an ó ní olóyè Ògúnyẹmí yàn láàyò. ọ̀kan gbòógì láàrin àwọn ètò tó sọ olóògbé náà di olókìkí lẹ́nu iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ní ètò kan tí wọ́n ń pè ní ẹ̀ńbáláyà ní iléeṣẹ́ tẹlifíṣàn NTA ti ilẹ̀ Ìbàdàn ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. bákan náà ó ní olóyè Ògúnyẹmí ó mà tó jẹ́ atọ́kùn ètò kan tí wọ́n pè ní agbọ̀ràndùn níbi tí wọ́n ti yanjú oríṣiríṣi aáwọ̀ yàtọ̀ sí ètò ṣíṣe lórí afẹ́fẹ́ o. alàgbà Ògúnyẹmí ó fi ìgbà kan jẹ́ alákòóso NTA ti ìlú Ọ̀yọ́ nígbà ayé wọn o. àwọn sì ní igbákejì ààrẹ àwọn baálẹ̀ ilẹ̀ Ìbàdàn títí tí ọlọ́jọ́ tó fi dé o. kí Ọlọ́run ọba Elédùmarè kó bá tẹ́ bàbá sí afẹ́fẹ́ rere o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o àní bá wọn kú ní rèwerèwe o.